Aláròyé máa wí o. Àtíkù bẹnu àtẹ́lu bí Tinubu ṣe yan Mahmood Yakubu sípò àmbásẹ́dọ̀. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ òǹdíje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP, Alhaji Atiku Abubakar ti fajúro gidi sí bí ààrẹ Tinubu ṣe fi orúkọ ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu, ìyẹn alága àjọ elétò ìdìbò ilé wa tẹ́lẹ̀, ránṣẹ́ sí àwọn aṣòfin àgbà l'Àbújá pé kí wọ́n bá òun gbé yẹ̀wò dáadáa kó tó di wípé ó sọ ọ́ di aṣojú orílẹ̀-èdè yìí lókè òkun. Mahmood Yakubu yìí ló ṣètò ìdìbò gbogbogbò ọdún 2023 tó gbé ààrẹ Tinubu wọlé. Bákan náà ló jẹ́ wípé àìpẹ́ yìí ló ṣẹ̀ṣẹ̀ fiṣẹ́ rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí olórí àjọ náà. Alhaji Atiku Abubakar ní bó bá ṣe pé òun ni ààrẹ ni, òun kò ní fi orúkọ ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ránṣẹ́ sí àwọn aṣòfin rárá, nítorí pé ìgbésẹ̀ yìí kò ní jẹ́ káwọn ará ìlú nígbàgbọ́ mọ́ nínú àjọ INEC lọ́jọ́ iwájú. Àtẹ̀jáde kan tí Atiku fi síta lọ́jọ́bọ̀ Thursday, ọjọ́ 4 oṣù kejìlá ọdún yìí ló ti ṣàlàyé pé àpẹẹrẹ burúkú gbáà ni ààrẹ Tinubu fi lélẹ̀ yìí. Ìgbésẹ̀ ọ̀hún kò ní jẹ́ káwọn ará ìlú nígbàgbọ́ nínú àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí mọ́. Bó bá ṣe pé èmi ni ààrẹ Tinubu ni, mi ò ní fi orúkọ Yakubu ránṣẹ́ sí àwọn aṣòfin pé kí wọ́n bá mi gbé e yẹ̀wò. Kì í ṣe ohun tó dáa rárá. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, àìpẹ́ yìí ni ààrẹ Tinubu fi orúkọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kan ránṣẹ́ sí àwọn aṣòfin àgbà l'Àbújá lọ́jọ́ 29 oṣù kọkànlá ọdún yìí pé kí wọ́n bá òun gbé e yẹ̀wò dáadáa kó tó di wípé òun máa fi wọ́n ṣe aṣojú orílẹ̀-èdè yìí lókè òkun. Lára àwọn orúkọ náà ni ti ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu. Yàtọ̀ sí Yakubu tí orúkọ rẹ̀ jẹyọ, Fani Káyọ̀dé àti Reno Omokri tó fi mọ́ Florence Ajimobi àtàwọn míì náà ni wọ́n wà níbẹ̀. Ṣùgbọ́n èyí tí Alhaji Atiku Abubakar ní kò dáa rárá nínú àwọn orúkọ náà ni ti ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu, nítorí pé òun ló ṣètò ìdìbò tó sọ ààrẹ Tinubu di olórí orílẹ̀-èdè yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.